pẹ́pẹ́pẹ́. Ẹni tó dúró mo ní bàbá ògúnlé lágbàgà mi àlàbí rẹ̀ lọ. Àwọn kan bàbá kékeré. Àjùmọ̀ lára àgbàgà. Nígbà ẹ̀sìn fún bàbá kẹ́kẹ́. Àmì. Sí lẹ́dà. Alọ́. Ọ̀sẹ̀ oyin náà. Bádára nùjì. Ọlọ́pàá máa bá ń dúró ti yẹ. Ọmọ bó ṣe máa ṣó rè. Lẹ́yìn ikú màmá. Bó ṣe máa ṣúra àbádá máa ṣe tábí kúrẹ́dẹ́. Ó tún máa dá sí yí wá. Ọlọ́run bá mi ṣe fún wa. Orí níta tiwa. Wọ́n rò kò ti tán. Ọlọ́run fẹ́ tí ó yé wọn làbádà pé kò ì tán. Òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Bí ìbádìí sí ní láì ẹ máa pọ̀ ẹ máa bà bí lọ́sùn wa. Ìbádìí sí ní láì ògbó ilẹ̀ máa hàn. Bí ẹ̀kẹ́lẹ́ lọ́wọ́ máa ṣe tiẹ̀ náà àti lẹ́dà. Sí lẹ́dà ní bàbá o. Ọmọ mi àlọ́ bí láàrọ̀ máa bà. Wọ́n bá ṣe wọ́n ń jẹ́ pẹ́kọ́ ìlera dáadáa. Wọ́n ṣàkírí. Wọ́n wà pé inú ọdún là wọ́n bí a máa ṣeré ọdún là àbádà máa sí báwọn tiẹ̀ pé kú lára lọ bí iṣẹ́ fún àwọn tiẹ̀ nú pawó ṣe dáadáa. Ó wà pé ohun tó ṣẹlẹ̀ yìí ìnáwó ló máa bá dé lọ́jọ́ Mọ́ndé ojoojúmọ́ ló máa gbàlejò. Ṣé àmọ̀ pé ó máa lọ bí eré? O lè dẹ́rù eré tó ti gbà padà làbágàbà sí inú ọdún. Ló máa ṣe pé kó lára lọ́dọ̀ àwọn tí ẹnu nígboro. Wọ́n ṣe jẹ́ mọ̀, wọ́n ti ẹ̀tí mọ̀. Agbésójú, ṣiṣẹ́, pawó. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí ara ń bára níbikíbi tẹ́tí láǹfààní àti máa wò mí tẹ́tí ń gbọ́ mi. Màá fi àsìkò yìí máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a nífẹ̀ẹ́ sí àwọn ètò eléyìí tí èmi Arambara tí mo bá mú wá tẹ́ máa ń bá mi comment tẹ̀jẹ̀ máa ń bá mi share ẹ ṣé mo dúpẹ́ o. Mo tún ti mú àṣírí kan wá ìyẹn ní agboolé fújì pàápàá jùlọ ọ̀rọ̀ lórí ọ̀gá ńlá fújì ìyẹn Alhaji Wasiu Alabi Pasuma pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni tí a tún lè pè ní ẹni tí wọ́n tún ń gbé ká ẹlẹ́yìí tí wọ́n tún ń fi ògo rẹ̀ hàn lásìkò yìí dáadáa ní ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí nígbà tí Tìrìlẹ́dà ẹni tí ó jẹ́ ọ̀kan lọ́mọ ọ̀gá ńlá family nígbà tí Tìrìlẹ́dà tó pàdánù ìyá ẹ̀ ní ìlú Ìbàdàn. Ṣùgbọ́n ní gbogbo ìgbà pẹ̀lú gbogbo àwọn ọ̀gá eléré eléyìí tí ó ti fohùn kí ránṣẹ́ kákàkiri ọ̀gá ńlá fújì ni wọ́n bá fi ohùn ránṣẹ́ láti ìlú Èkó láti bá Tìrìlẹ́dà kẹ́dùn àti pẹ̀lú àwọn nǹkan tí wọ́n lè jọ ṣe pẹ̀lú ìgbaniníyànjú àti dúró ṣinṣin nínú agboolé entertainment. Ẹ wá gbọ́ nǹkan tí ọ̀gá ńlá fújì tó sọ nípa Tìrìlẹ́dà pẹ̀lú àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bí ọ̀gá ńlá fújì bí wọ́n ṣe sọ̀rọ̀ pẹ̀lú bí àwọn wọn á ṣe àdúrótì pẹ̀lú gbogbo nǹkan. Ẹ wá gbọ́ nǹkan tí ọ̀gá ńlá fújì tí wọ́n sọ síwájú sí pẹ̀lú Tìrìlẹ́dà pẹ̀lú àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ o ẹ wá gbọ́ pẹ̀lú nǹkan tí Tìrìlẹ́dà àṣírí ọ̀rọ̀ pẹ̀lú ohun tí Tìrìlẹ́dà tó fi dá ọ̀rọ̀ náà padà ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ọ̀gá ńlá Senate President ọmọ mi Kúnlé Lágbàgà mi Àlàbí rẹ̀. Òun náà ó lọ ọ̀sùn àpá ẹ̀ lọ́jọ́ Mọ́ndé. Ayé lára. Wọ́n gbọ́ nǹkan rẹ̀ sọ. Wọ́n ló lọ ọ̀sùn sílẹ̀ lọ́bí mi. Bàbá máa pẹ́. Bàbá máa dàgbà jù bọ́ yẹ wọ́n lọ́wọ́ darúgbó jù bẹ́ẹ̀. A máa jọ rí bàbá o pẹ́pẹ́pẹ́. Ẹni tó dúró mu ní bàbá Ògúnlé Lágbàgà mi Àlàbí rẹ̀ lọ. Àwọn kan bàbá kékeré.
Àjùmọ̀lá àbága. Nígbà ẹ̀sìn fún abákẹ́kọ̀ọ́. Àmì. Sí lẹ́dà. Aláwọ̀. Ọ̀sẹ̀ oyin náà. Má dára nù jù. Ọlọ́pàá máa bá dúró tì yẹ. Gbogbo oṣù máa ṣó rè. Lẹ́yìn ikú màmá. Bó ṣe máa ṣúlá àbádà máa ṣe tábí kúrẹ́gẹ́. Ó tún máa dá sí yí wá. Ọlọ́run bá mi ṣe fún ẹ. Torí nígbà tí wọ́n rò kò ti tán. Ọlọ́run fẹ́ tí ó yé wọn làbádà pé kò ì tán. Òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Bí ni ìbá ti sí mi láì ẹ máa mọ̀ ẹ máa bà bí lọ́sùn wa. Ìbá ti sí mi láì ògbó ilẹ̀ máa hàn. Bẹ́ẹ̀ kẹ́lẹ́ lọ́wọ́ máa ṣe tiẹ̀ náà àti lẹ́dà tí lẹ́dà ní bàbá ọ. Ọmọ mi àlá bí ọlá àmàgbà. Wọ́n bá sọ pé wọ́n ń kí ẹ́ lọ́kọ́ ìlera dáadáa. Wọ́n ṣara kiri. Wọ́n mọ̀ pé inú ọdún náà wọ́n bá máa ṣeré ọdún náà àbádà máa sì bá àwọn tiẹ̀ pé kú lára lọ fi ṣẹ́ fún àwọn tiẹ̀ nú pawó ṣe dáadáa. Ó mọ̀ pé ó tó ṣẹlẹ̀ yìí ìnáwó ló máa bá dé lọ́jọ́ Monday ojoojúmọ́ ló máa gbàlejò. Ṣé àmọ̀ pé ó máa lọ bí eré? O ò lè dẹ́rù eré tó ti gbà padà làbágàbà sí inú ọdún. Ló máa ṣe pé kó lára lọ́dọ̀ àwọn tí ẹnu nígboro. Wọ́n ṣe jẹ́ mọ̀ wọ́n ti ẹ̀ tí mọ̀. Agbésójú ṣiṣẹ́ báwo ṣe dáadáa. Ọlọ́run bá máa dúró ti ara àbílá àbáyọ̀ ti ìlẹ́gbà. Ọ̀gá ńlá sílẹ̀ pẹ̀sì ìgbẹ́ǹtì ọ̀gbẹ́ mọ́kẹ́. Kò sí ìdá ẹ̀fẹ́jẹ lọ́rọ̀ àṣàrà ìlú. Òyìn lọ́mọdé gbẹ́rẹ́. Bó fẹ́ bó kọ̀. Gbogbo wa lájọ dágbádá ẹ̀. Èyí tó bá fi mú ẹ tó bá fi ń ṣẹ̀mí. Tó sì ń rìn nínú ayé. Rántí gbọ́jọ́ ọjọ́ kan tí rí akẹ́ bá jẹ gbogbo tá a fi ń gara máa dákẹ́ ni. Tí rí akẹ́ bá jẹ́. Ikú pa abirin abirin kú. Ikú pa abirin abirin rọrùn. Ikú pa màmá mi alájà sẹ́rìfà sí ya mọ́kẹ́. Kọ́bọ̀ lọ bá mú sára bà ó. Aya bàbá mi Ráìmí mi Járísọ́lá. Wọ́n ti jọ ríra wọn. Wọ́n ti jọ pàjára wọn. Onínúure àtolótìtọ́. Wọ́n ti jọ pàdé níyẹn tí mọ́lẹ́ aláàmú ló bá tán. Àbílẹ ayé yìí náà kọ̀ ó. Ìgbà tí bàbá kú, à ń pariwo bàbá kú bàbá kú. Ìyá tún ṣe bẹ́ẹ̀. Lásìkò tí sún ọmọ jìnnà dẹ́gbẹ́, ó ti ń jẹ́ bọ̀. Àmọ́ lọ́n tún wọ́n bá dé ládé. Tírí akẹ́bà ìjà làmúlò lọ́n bá sọ pé ó ti yá. Mi ò dẹ̀ rí kankan ṣe. Mo má gbà bẹ́ẹ̀. Ó sì wá bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́. Àná lọ́lọ́n pé màmá mi sọ̀rọ̀ yàrá mọ́ a. Àná tó jọjọ Monday o. Àná on the 23 December 2024. Lọ́lọ́run pé màmá Àmọ̀kẹ́ sọ́dọ̀ o. Iwájú náà fi sílẹ̀ jò dá. Ẹyin tó fi sílẹ̀ kó má ṣe bàjẹ́ ìmọ́lẹ̀ ẹ̀ látọrọ.